ọ̀la ìwé owó tó jẹ́ bá kẹ̀kọ́ níwájú àwọn ilé amọ́wọ́ ibi bí àtúbà túṣẹ ayá dọ́wọ̀ ẹ̀ lánàá tó rí bẹ́ẹ̀ lọ́sàn tó rí bẹ́ẹ̀ alẹ́ tó rí bẹ́ẹ̀. A máa gbéra báyìí bá ti gbé lé. Òkè àdúgbà àríjẹ àrímu àríná àrílò. Ẹ kú dédé àsìkò yìí lólùfẹ́ wa káàkiri àgbáńlá ayé káàbọ̀ sórí ètò yín ètò àṣírí ayé pẹ̀lú yèyé Òrèǹtì àti bàbá Alubarika Aworawo Agbaaye ní ìlú Ìgbòdú. Lórí ètò lẹ́nìí kí la mú wá fún yín, kí la fẹ́ gbé yẹ̀wò. Ẹ jẹ́ ọkọ̀ dúpẹ́ lọ́wọ́ alárò àbí ọba tààrà tó jẹ́ kẹ́ni ṣèṣe fún wa, torí pé láìsí Ọlọ́run kò sí àwa o, láìsí Elédùmarè kò sí àwa o, tó jẹ́ kí ẹ̀mí wa wà láyé, tó wà láàyè ara wa. Gbogbo ẹ̀yin olùfẹ́ wa náà a gbà ládùúrà wípé ara wa máa ṣe kí ni, a máa jí pépé lóòrèkóòrè ni. Lórí ètò lẹ́nìí kí la gbé wá fún yín, kí la fẹ́ sọ, kí la fẹ́ jọ fi ọ̀rọ̀ jómi tó rú ọ̀rọ̀. Ṣùgbọ́n síwájú bàbá Alubarika ti wà ń kalẹ̀, ẹ pé wọ́n jókòó tán ni pẹ̀lú fìlà gọ́gọ́gọ́ wọn, ẹ ṣe kọ́ bá wa kéèyàn ara lé. Yèyé oge wọn dàgbà ń sóge mọ́. Owó mi ò jẹ́. Èèyàn ò rágbo tó dáa mú. Kò rẹwẹ́ tó dáa wẹ̀. Èèyàn bá réwé ò ráwọn ìgbé wọ̀nyí téèyàn bá gbé ìlúra ìwé ṣépèlé bá òwúwọ gbó. Ṣépèlé bá. Òwúwọ gbó òwúwọ gbórè ìwé òwúwọ torí ìwé òwúwọ yìí tí wọ́n bá wé egbò díẹ̀ téèyàn lọ tó fata ìjọsìsì tó fi jẹjà àrọ̀ gbígbẹ gbogbo ibà ó sì kúrò lára ẹ̀ yọ làágùn ìṣẹ́dànù ní mò ń yọ̀ǹgì àgbo ní gbé mi yọ̀ǹgì bí Nàìjíríà dé dúró nísìnyí. Kúrò ní gan sáyà. Kò ṣe èèyàn kan lérò ọmọ máa gbó. Ó wẹ̀ nínú àgbo. Ó gbẹ̀ nínú àgbo bọ́ sínú atẹ́gùn níta gbangba ó sùn. Inú ilé òṣèré sùn mọ́ níṣe torí ooru. Torí ooru bẹ́ẹ̀ ni. Wọ́n sáré fàràǹdà ó sùn sí. Kò sì ti múra ẹ̀ kalẹ̀ torí ò lè sùn ní Nàìjíríà nísìnyí. Láì jẹ́ pé tí wọ́n bá gbégbá wọ́n bá wá wọn bẹ́ẹ̀ lákọ́. So tójú tí yẹ làpárò gbọ́dọ̀ máa. Ó sùn wọ́n tó bá sùn ní kíní ló lo gbogbo ẹ̀ lúra wọn tó lọ sùn. Wọ́n bá lọ sùn ọlọ́mọdé wọ́n fi gbàgbé lélúwẹ̀ wọlé. Àwọn tí wọ́n ti pé lọ́sàn-án bá ń ṣe ẹ̀wọ̀n gan ṣọ́ra ẹ̀. Ọlọ́sọ Nàìjíríà gbọ́dọ̀ fọkọ gẹ̀dẹ̀ gọ̀pẹ́ o wọ́n á fi gọ̀pẹ́ ọ̀run nílọ. Ẹ̀yin ará lé òun náà àwa ní àwọn amẹ́nu lọ gbogbo àsìkò lárájẹ́kì la máa lò á ní ká máa dánú ara wa dùn torí pé Nàìjíríà ẹ̀wò kọ́lọ̀ kó ṣàánú ṣùgbọ́n lẹ́ni bàbá a lọ sórí ìyẹn ṣùgbọ́n ẹni tó bá wọ́n ti múlẹ̀ nìyẹn o wọ́n tó bá lè rí gbọ́ sáré lọ ṣe àkànfún bónọ́ọ̀sì àbí kílẹ̀ ni mo bá rí báwọn lóyún. Fún wọn pé mo ra àwẹ̀ ẹ lọ lò yẹ fún mo ra àwẹ̀. ẹ tó bá dé lè lò kó pé bàbá Alubarika. Bàbá Alubarika kan bá fi ṣàtìjẹ́ wọn. Wọ́n bá fi ṣàtìjẹ́ wá gẹ́. Ṣùgbọ́n a fẹ́ sọ̀rọ̀ nípa ọgbẹ́ inú. Àwọn olóyìnbó máa ń pè ní ọ̀sà. Ọgbẹ́ inú. Ó ti di aṣáábóyá ká sọ pé àìsàn gbajúmọ̀ nítorí pé tẹ́lẹ̀ wọ́n ní àwọn tí wọ́n kì í jẹun bóyá àwẹ̀ pọ̀ àwọn ni ọgbẹ́ inú ń ṣe. Ṣùgbọ́n nísìnyí àtọmọdé àtàgbà lọ́gbẹ́ inú ṣe. Torí yèyé oge àrùn abàmì ní ṣá ibì kan nínú kì í ṣe pé èèyàn ló ń jẹjẹ kì í ṣe pé èèyàn ò ló ń jẹjẹ. Àrùn abàmì yẹn tó bá ti ṣá inú yẹn wá máa tàyàn ọ̀sà máa fanú inú yẹn wọ́n máa ń yàn tí wọ́n máa kákò tí wọ́n máa ní àbùkù àìsàn ní ọ̀sà máa ṣèyàn inú á máa ta
gbogbo sísítẹ́ẹ̀mù arọ́ wa dàrú inú ń ṣe ọ̀sà náà ni ọwọ́ aléwé kan tó jẹ́ pé tẹ́ bá ti ṣe báyìí tá a bá ṣe tó bá ti wá mú èèyàn gbọ́dọ̀ mú jùgò kan lọ kò lè gbúrò ọ̀sà mọ́ láyé tí ó fi lu ayé tán torí aràn yẹn ní ọ̀pá kò sóògùn ọmọ oògùn àìsàn ni wọ́n á ṣe. téèyàn fi rọmọ bí. bẹ́ẹ̀ ni sórí bí sọmúròrò bá máa ṣe èèyàn ẹ̀dá ò máa ṣe obìnrin tẹ́dá ò bá máa ṣe obìnrin ìjú ò máa ṣe obìnrin àrùn ni ìjẹ́ kéèyàn ò bímọ tó bá gbọ́ pé ẹ̀mí ògùn àìsàn ni ìjẹ́mi ògùn kí ni ọ̀sà tá à ń sọ yìí aràn abàmì ò ní máa bẹ lára èèyàn kẹ́mi ẹ̀ ògùn torí kò síbi tí èyí yọjú sí lágọ̀ọ́ ara yìí máa ń rìn tó bá lọ tó bá bọ̀ níbi ìfun tó lé ẹ̀dọ̀ lẹ́gbẹ̀ẹ́ ikùn ni ó wà lọ́mọ ni ó wà gbẹ́nu sí sọ́nsọ́rọ́ ibẹ̀ ni ó fi ṣe lé wọ́n wà dẹnu kò kíní yẹn wà máa ta àti wà lẹ́jẹ̀ nu ìgbà mí bẹ tọ́sà bá tó ọ̀sà téèyàn bá yàgbẹ́ yìí máa ń yẹ̀ ẹ̀jẹ̀. ẹ̀jẹ̀ yẹn ló máa jáde bọ́ ti ọ̀làjú ni ò jẹ́ ká yóò ka nǹkan kún mọ́ ní ọ̀pọ̀lọpọ̀ fi ń kú wá lóníṣègùn gidi tó bá lọ fẹ́ pè táyé bá ń ṣe ẹ́ ò ní jó pè é tó o bá pè é nọ́mbà ò ní lọ tó bá lọ ò ní jó orí bá sọ̀rọ̀ àwọn ayé nù wọ́n ti mọ̀ pé ẹnìyàn gbẹ̀mí rẹ̀ là níbi nǹkan yẹn ti ń ṣe kò ní mọ̀ ní jó ṣeéṣe ayé bẹ́ẹ̀ ayé bẹ́ẹ̀ àìsàn pọ̀ tí wọ́n fi ṣèyàn ọ̀sà aràn abàmì ni ó máa ń pààyàn ó máa ń da gbogbo àgọ́ ara rú ni ọ̀sà lè fi sọ̀rọ̀ ẹ̀ báyìí ọ̀sà yẹn kò lọ́mọdé kọ́ ọmọ jẹun látẹ̀ní dọ̀la tánà àbàmì yẹn bá ti wà lára déédéé bíi ìfun yẹn náà ni ó lọ dúró sí yóò dẹ̀ kó wàhálà bára déédéé bíi ìfun yẹn náà ni ó dúró sí yóò sì kó wàhálà sínú àgọ́ ara àfikọ́ lọ́hùn kó yàn yọ o àfikọ́ lọ́hùn kó yàn yọ o táìsàn yẹn bá ti wà lára àfikọ́ lọ́hùn kó yàn yọ o tọ́lọ́hùn bá kọ́ ẹni ọlọ́hùn bá kó yọ lórí ìtúsílẹ̀ o ẹni tọ́lọ́hùn bá kó yọ lórí àìsàn ó wà lórí ìdààmú ayé o orí fífọ́ ń bẹ bẹ́ẹ̀ àrùn náà ni kíní kòkòrò kan wà bíi tó bá ńgbà wọn bá pa òkú kọ tán ní tó jáde tó bá pẹran tán ní tó jáde tẹlómìnà bá kú tán ní tó jáde bí imú rẹ̀ wọn bá láìsàn kan ṣe kòkòrò yẹn ò rí funfun báyìí ni wọ́n ń pè lọ́pọlọ kò sẹ́ni tí ò ní lára èyí tó bá ti wá léwọ́ tó bọ́ sókè á wá máa ha orí yẹn á wá máa fọ́ ń tọ̀hún ńlá á fi ní nǹkan téèyàn ò fẹ́ tẹ́ bá ti ń fẹ́ yóò wá máa ha kòkòrò yẹn yóò wá máa dí agbára ẹ̀ kù èèyàn lè ṣe báyìí yóò kàn jáde ni kò wá ní àfẹ́tì èèyàn máa ní fọ ọ̀pọ̀lọpọ̀ orí fífọ́ orí máa fẹ́ lómi yóò kàn máa san ni wá orí fífọ́ yẹn nígbà míì kì í jẹ́ kéèyàn ró oorun sùn nígbà míì téèyàn bá ti ró oorun sùn ó lè yàyàn ń wèrè ó lè má jẹ́ kí ọpọlọ èèyàn ó pé mọ́ níbi oorun téèyàn bá tó wá sùn tí ò gbádùn oorun téèyàn sùn téèyàn ò rórun sùn kanlẹ̀ ẹlòmíì tó bá ti sùn báyìí iṣẹ́ tó yẹ kó gbà lójú ayé ojú oorun ni wọ́n ti máa fún un owó tó yẹ kó gbà lójú ayé ojú oorun ni wọ́n ti máa fún un aláàánú tó yẹ kó rí lójú ayé ojú oorun ni wọ́n ti jọ máa rí ayé bẹ́ẹ̀ tẹ́ bá ti wá múra sí pé nǹkan yìí ni ó lọ́wọ́ nú ìyá wa múra sí ìyàn wa ní jẹ́ kó náà sinmi ẹ wá gbé ọ̀tún ẹ gbé òsì ọ̀sà lóògùn bẹ́ẹ̀ ni oògùn rẹ̀ ò sì lé ìsétọ̀ ní oògùn rẹ̀ ò sì lé ikú asímà lóògùn rẹ̀ ò sì lé ṣùgbọ́n tí ọ̀sà tá à ń sọ yìí
aràn ni o, aràn ni ó dá mi lójú báyìí, aràn ni níbi ìfọn bí ẹ̀mí ní lọlẹ̀ máa sinmi sí ní máa jẹ, ó lè jẹ fún, ó lè jẹ̀dọ̀, ó lè kò sí tí ó lè jẹ lágbo ara. Tó bá ti mú yàn kéèyàn múra sí ni o, ṣùgbọ́n téèyàn bá ti mú un bá ti mọ́wọ́ rẹ̀ kúrò ó ti kúrò nù. Gbogbo bí bá ń bọ̀ fún wa Ọlọ́run dákun mú kúrò, mọ́jà sí jẹ́ o, mọ́jà sí mú o, mọ́jà sí lẹ̀tẹ̀ o, mọ́jà rí bínú Ọlọ́run. Àìsàn burúkú ọlọ́mọ fi sí wa lágbo ara o, àìsàn bí ọlọ́mọ fi sí wa lágbo ara. Yóò sì fẹ́ wá àwa là ní gbà tí nǹkan bá ti ń ṣèyàn tó inú bá nu ẹgbẹ́ yẹn bí àwọn àgbà borí ń fọ́ ẹ, bí àwọn àgbà bẹ́sẹ̀ rẹ̀ ń kú rìrìrì, bí àwọn àgbà àwọn bàbá tí wọ́n lo 120 ọ̀gá mi lo 142 bàbá tí ó fọlọ́run sọ fàgbà níjọ́ tó sọ 100 ọdún àtọgbọ̀n ọdún tó kó mọ̀. Mo wá ní bàbá báwo lẹ ṣe ó ní ọ̀tá ló kù, àìsàn ni ò sí lágbo ara. Táìsàn ọ̀bá sí lágbo ara ẹ̀mí ó gùn, ṣùgbọ́n téèyàn bá ti pé 50 àìsàn tí ó fẹ́ pààyàn yóò kọ́kọ́ yọjú. Torí 50 yẹn èèyàn máa wò pé ìlàjì kò ń ṣe ìlàjì, àwọn àgbájọ máa ń lé ní 100, níbi 100 kéèyàn ó lé 110 120 lèèyàn lè fi sọ pé òun rírí ẹ̀mí gúngùn sọ. Bọ̀tì nísìn ẹ̀ bá ti pọ́ 100 ọdún ó lé 100 ọdún ó lé wọ́n ní àgbà ní o, àgbà ní o, àgbà ẹ̀ ṣe kú, àìsàn ní pààyàn. Kí ni mo wí? Àgbà ń ṣe kú. Irọ́ o, àgbà kọ́ ni kú o, àgbà kọ́ ni kú o, àìsàn ọ̀tọ̀, àgbà ọ̀tọ̀, ikú ọ̀tọ̀. Kí ni mo wí? Àgbà ọ̀tọ̀, àìsàn ọ̀tọ̀, ikú ọ̀tọ̀. Ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n. Ẹni àìsàn bá ń ṣe tí ò fi ilẹ̀ yọ padà kú ni. Ẹ má jà tanra wa, ẹni àìsàn ń ṣe tí ò bá fi ilẹ̀ yóò padà kú ni. Táìsàn ọ̀bá ti ṣèyàn mọ́ ilẹ̀ mi èèyàn ó gùn, èèyàn á rí jẹ, èèyàn á rí mu, èèyàn á rí ná, èèyàn á rí lò. Àìsàn ní máa pààyàn. O lè súnmọ́ obìnrin déédéé ó lò ṣàìsàn, ẹsẹ̀ rẹ̀ ń kú rìrì ó lò ṣàìsàn, tó bá jẹun ò lè jẹun púpọ̀ ọ̀sà yìí ń ṣe ọ́ ó lò ṣàìsàn, ìsétọ̀ ń ṣe ọ́ ó lò ṣàìsàn, ibà ń ṣe ọ́ ó lò ṣàìsàn, kíní kan tiẹ̀ gẹ́gẹ́gẹ́ ọwọ́ rẹ̀ ń gbọ́n jìjìjì bí kíní ó lò ṣàìsàn. Kò níbi téèyàn ó dàgbà dé tára rẹ̀ ó fi máa gbọ̀n. Àìsàn ní járe èèyàn máa gbọ̀n, kì í ṣàgbàlagbà nìkan lára rẹ̀ gbọ̀n, ara ọmọdé náà máa ń gbọ̀n. Tó bá ti ń gbọ̀ngbọ̀n rírì nìyẹn. Àìlákèésí máa ní pààyàn, àìsàn ní pààyàn, ikú ọ̀tọ̀, àìsàn ọ̀tọ̀, ẹ̀mí gúngún ọ̀tọ̀, àlàáfíà ara ọ̀tọ̀. Ṣùgbọ́n ọ̀làjú ni ò jẹ́ káyé ó mọ̀ mọ́. Ẹni tó bá ti mójútó ọ̀rọ̀ ayé rẹ̀, tó múra lórí ọ̀rọ̀ ayé rẹ̀, ẹ̀mí rẹ̀ ó gùn, alálàáfíà, á rí jẹ, á rí mu, á rí ọ̀fẹ́ kọ́lé ogún, ọ̀fẹ́ rọkọ̀ ọgbọ̀n. Ta ni ọ̀fẹ́ jogún? Ta ló wá fẹ́ kú? Ta ni ọ̀wá fẹ́ jogún? Ọmọ wo ni ò ní fẹ́ jogún kí bàbá ọlọ́gún ò jogún? Bàbá náà dẹ̀ fẹ́ lọ. Bàbá náà fẹ́ lọ, bàbá náà mọ òkú ọmọ tó bá fẹ́ pa ọ́ yóò kọ́kọ́ kú. Bàbá ganjọ́ mọ̀ sí pé sọ́kàn pé kọ́mọ tó jogún jọ̀gbọ́n. Òun ká jọgbọ̀n. Àtàwọn àgàgà kó ní fẹ́ǹsì tó dáa, ọmọ yẹn ọmọ ní níbi gbé obìnrin dànù, bàbá burúkú yọ lọ kí wá lọ kílọ̀pù. Àyà kí bàbá yẹn má wàá jẹ́ káwọn ọmọ yẹn máa fọwọ́ kàn. Bọ́mọ̀ ṣe jẹ́ mọ́ wọn mọ́ wa. Àgàgà kó lóbìnrin tó dán ọmọ gbé jáde wọn yàn bàbá bú ìjọba lọ. Á lé obìnrin yìí dànù ni àwọn alágbára gbádùn rẹ̀. Ọlọ́run kò ṣe é yóò gé òdìjọ́ mẹ́jọ téèyàn bá múra sẹ́mi ààrẹ lẹ́mí rẹ̀ ó gùn, téèyàn bá múra sẹ́rìn ààrẹ àìsàn ní pààyàn. Ọ̀tọ̀ lẹ́mí gúngùn, ọ̀tọ̀ làlàáfíà, ẹni abala làáfíà ní lẹ́mí gúngùn. Bẹ́ẹ̀ pé ọgbọ́n olówó 150 kò sọ́lọ́ ní nǹkan kan, ọ̀bá sì lógójì ọdún kò sọ́ bó o kírun kò sọ́lọ́ nǹkan kan, bó o kírun. Àwọn tí wọ́n ń ṣe lọ́wọ́ pọ̀, ẹja ń bẹ nú omi ń ṣe lọ́ọ̀ni, kọ̀ǹkọ̀ ń ṣe lọ́ọ̀ni, ẹyẹ ń ṣe lọ́ọ̀ni, àlùjọ̀nú ń ṣe lọ́ọ̀ni, ntí mí ń ṣe lọ́ọ̀ni,
ǹdí omi ń ṣe lọ́ọ̀ni kí náà jíjẹ ẹ̀sìn fún àbí ká jíjẹ ara wa. A nídìí ìjẹ̀sìn, a nídìí pé ká tọ́jú ara wa. Bí kìrìsìtẹ́nì bá ń ṣe, mùsùlùmí lọ bá kájọ ṣe. Bí mùsùlùmí bá ń ṣe, kìrìsìtẹ́nì ẹ̀ lọ bá kájọ ṣe. bẹ́lẹ́sì àbáláyé ń bá ń ṣe tiẹ̀ tí wọ́n bá ń sunṣu tí wọ́n ń bọ̀ gún ẹja lọ́bẹ̀ gbogbo epo pupa síbi iṣu tí wọ́n bá sunṣu tán ó bu epo pupa sí òfin ọ̀fọ́n ọjẹ́ owó mi tútù omu tí ọ lọ sùn. Àkókò tí Nàìjíríà ṣe dé yìí lọ́mọ bẹ́ẹ̀ nìkan jà wọ́n bá jà ẹjọ́ polúwẹ̀ gbogbo ọjọ́ bá ń ṣe kájọ ṣeéṣe. Ìyàjọ jẹ́ nìṣó. Àkókò yìí ta lọ́gán. Gbogbo èèyàn ló kàn. Irọ́ gbogbo èèyàn ní ń rí. Òkè ló ń rí. Gbogbo èèyàn lọ́kàn. Gbogbo èèyàn ní wọ́n á fojú rí. Gbogbo èèyàn ní wọ́n á fara gbá. Kí ni o ní mo wí? Gbogbo èèyàn ló fojú rí ló ń fara gbá. Àti kúrò láwa lọ́kàn. Gbogbo wa lọ́kàn báyìí. Gbogbo wa àti Ìgbò. Àti Haúsá àti Yorùbá. Gbogbo wa lọ́kàn. Gbogbo wa là ń fojú rí. Gbogbo wa là ń fara gbá. Ọlọ́sàjà gbádùn òdìjọ́ mẹ́jọ yìí. Àbí o ẹ̀yà alẹ́ ẹ̀wò kì í dùn kó pọ̀. Ẹ má fi ìlera ara yín ṣeré torí pé òyìnbó ní health is wealth. Tí o bá ní àlàáfíà òun ló máa ṣe kí ni ló máa kọ́lé ló máa ra ilẹ̀ ló máa ra mọ́tò ló máa níyàwó ló máa bímọ. Ìwọ tó bá lálàáfíà wíwá ohun kan iye tí ló máa fi máa gbọ́. O ò ní lè ṣe torí pé kò sí àlàáfíà tó fẹ́ fi ṣiṣẹ́ tó fẹ́ fi ṣe gbogbo ẹ̀. Láfi sọ wípé ẹ múra sí àlàáfíà ara ṣe kókó tó yàn bá ti lálàáfíà ohun gbogbo ló ní. O tó bá ń kojú àìsàn káìsàn kan bóyá ọ́sà ni diabetes ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ àbí obìnrin tó ń wá oyún wọ́n ní kò sí nǹkan tó ń jẹ́ oògùn oyún àìsàn ló máa tọ́jú lára tó máa jẹ́ kó fi lóyún. Ẹni tó bá ní ìdíwọ́ àìsàn kankan wà lára ẹ̀ ló ń fa ìdíwọ́ tí ò fi rọmọ. bí kan tí bàbá Alubarika Aworawo Agbaaye pàápàá ẹ̀yin ọkùnrin 1 minute noodles tẹ́ ẹ̀ lè ṣe dáadáa. Kan tí bàbá Alubarika Aworawo Agbaaye ní ìlú Ìgbódù kíbi tí ẹ bá ti ń bọ̀ ẹ mẹ́sọ̀ pé dé Ìkòdó gàìjẹ́ mọ́tò tó ń lọ sí Ìjẹ̀dẹ̀ bọ́lẹ̀ ní Ìgbódù junction ẹ bèrè bàbá Alubarika tàbí kẹ́ ẹ pé 08023829492 08023829492 ànífàìsàn ló gbà ó ire ó dàbọ̀.